tó wá ń fà káàkiri ló yá wá sọ́dọ̀ wọn pé kò wá owó. ṣé ẹ rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mà ọ̀rẹ́ mi bá gé imú sí mi nípàkọ́ báyìí ó ní máa tán rẹ ó ní ìwà àti Agbala Gabriel yìí ó ní ẹjọ́ máa tán ra yín ó ní irọ́ ń bá irọ́ rìn mo ní kí ló dé tẹ́ fi sọ báyìí ìyẹn ọ̀rẹ́ mi ló sọ bẹ́ẹ̀ ṣé rí ní ọjọ́ tí àṣírí ìtumà lórí net ọ̀rẹ́ mi ló kọ́ ní ó wẹ́ni tó ju owó sí òun ò sọ fún ẹ lọ́jọ́ kìíní àná àṣírí ẹ̀ ti tú mo ní rí àtìgbà yẹn mà ni mo ti stop láti máa wo Agbala Gabriel ṣé tún wá rí ọ̀rọ̀ Agbala Gabriel mà tẹ́ bá tún wá pe Agbala Gabriel àwọn náà jẹ́ young pastor tó jẹ́ wípé wọn ò kì í fẹ́ listen nígbà ọ̀rọ̀ Muyideen náà tó ń ṣẹlẹ̀ bí mo ṣe ń wò rè tí Agbala Gabriel bá máa rántí èmi yìí mo láti lọ múnú bẹ̀ mo kọ́ọ̀lù wọn mo ṣe owó sí wọn mo tún sọ fún wọn pé pásítọ̀ ẹ pẹ̀lẹ́ sà o mo ní ẹ máa rọra ṣe o mo ní ọ̀rọ̀ ọmọ yìí mo ní ẹ ṣèwádìí ẹ̀ fínífíní o èsì tó fún mi lọ́jọ́ náà lọ́hùn wọ́n ní ṣòjíṣẹ́ Ọlọ́run ni mí ni mo ní ẹ má bínú sà. ẹ̀bùn ṣe rí gbà yín ṣe rí lórí ọ̀rọ̀ Muyideen jẹ́ ní o ṣe rí nígbà tí Jésù Kristi gan tó la ojú àwọn sáwọn 10 èèyàn mélòó ló padà wá dúpẹ́ nu wọn kò sí kálá ìmoore máa wà ṣe rí there is one thing nípa èmi ni wípé nǹkan tèmi máa ń ṣe ni wípé Pastor Gabriel bó ṣe wà yẹn kò kí force wa kò force anybody wípé ẹni tó bá ti gbé jáde ká ṣe fún but our time give out number 1 ni ká lo discretion wa ká dẹ̀ follow spirit wa mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ìgbà míì Agbala Gabriel lè máa ṣe show ẹ máa rí tí mo máa pè wọlé máa ní ẹni tẹ́ gbé wá yẹn mo fún 100,000 mi ní láti gbé wá mi ní láti contribute owó lórí show mi bí ẹ̀mí Ọlọ́run bá ṣe darí mi pé kí n fún lówó tẹ́mi Ọlọ́run bá ní pé kí n fún 20,000 tó bá ní 50,000 bí ẹ̀mí Ọlọ́run bá ti ní pé ẹni tó bá gbé wá ká ṣe nígbà míì máa wà téèyàn ò bá ra rò lè wò tọ́ gbogbo àwọn tó ń ṣoore yẹn náà fún kọ́ ni wọn ò ní ìdẹ̀. ẹ ṣe rí mà kí ni ìdí tẹ́ fi ń ṣoore yẹn ṣèbí torí pé ní máa Agbala Gabriel ni ó ní gbogbo everybody ṣe ń ṣe oore yẹn because we have trust in him la ṣe ń ṣe oore yẹn kì í ṣe àwọn people yẹn la mọ̀. But at the same time as a young pastor téèyàn pera ẹ̀ pastor ọ̀rẹ́ mi gan sọ wípé ó sọ̀rọ̀ sí mi wọ́n ní ṣé pastor yìí lójú oorun ṣá wọ́n ní kí lẹ ní ìpè iṣó lójú oorun wọ́n lélẹ̀ lójú oorun wọ́n tó bá lójú oorun ni wọ́n ní kò yẹ kó kàn jẹ́ pé irú wá ó gbé síta ògiri wá ó gbé síta àtàsíwìn àti wèrè ó kó wọn síta wọ́n ní tí kì í bá ṣe wípé ó ní nǹkan tó ń rí bẹ́ẹ̀ mo ní rí àfìgbà tí mo àkàrà tún ṣepo. ṣe rí lórí ọ̀rọ̀ bàbá yìí mi ò ní blame Agbala Gabriel lórí ọ̀rọ̀ máa yìí in the sense wípé tí Agbala Gabriel ò bá gbé máa yìí síta tí Agbala Gabriel ò bá gbé máa yìí síta a ò lè mọrú èèyàn tó jẹ́ tí Agbala Gabriel ò bá gbé síta Bámidélé Rihanna God bless you ma tí Agbala Gabriel ò bá gbé síta a lè mọrú èèyàn tó jẹ́ tí Agbala Gabriel ò bá gbé síta Samawo Mr. Seun Awodele wọn ò lè rí tí Agbala Gabriel ò bá gbé síta family ẹ̀ tó ti ń wá for the past 24 years wọn ò lè rí àtorí nǹkan ṣe nǹkan lọ́lọ́run. ṣé ẹ wá rí mà ṣé ilé ẹjọ́ gbàgbé nípa ọ̀rọ̀. ó dẹ̀ sọ́wọ́ tó gbé síta pé òun ò gbé síta pé kí wọ́n dáwó fún people said it torí mi ò wò tán. family torí bàbá wọn lẹ́yìn tí bàbá yẹn according to gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ bàbá yẹn sì máa disappear báwọn àbúrò ẹbí yẹn lọ. ẹ tó bá máa disappear mọ́ wọn lọ́wọ́ kì í ṣe bí ẹni number 1 tó bá disappear mọ́ wọn lọ́wọ́ kò kì í ṣe bí anybody ní social media number 1 tó bá disappear mọ́ àwọn family ẹ̀ lọ́wọ́ kò kì í ṣe bí Agbala Gabriel tó bá disappear mọ́ àwọn family ẹ̀ lọ́wọ́ any church tó bá ti lọ àwọn èèyàn máa cast ẹ̀ ní àṣírí ẹ̀ ti tú because ó ti wà exposed agbẹ́bọ̀dì ló ti mọ̀ so ìwà jìbìtì tó wù yẹn kò lè rí wò mọ́ church tó lọ tó ti lọ ibẹ̀ ló wà jọjọ Wednesday ó gbá wọn ó kúrò bẹ́ẹ̀ ó fẹ́ wá ṣe f'Agbala Gabriel ní àṣírí ẹ̀ dẹ̀ tú. iṣẹ́ wa ní ọ̀rọ̀ dementia tó ń sọ is true gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Mrs. Adébíyìnpé sọ aláṣọ àdúrà dementia has series of stages. It's true.
but bàbá yìí ò tí ní dementia láti ìgbà tó ti ń ṣe iṣẹ́ yìí bọ̀. That's point number 1. Ó pẹ́ tí bàbá yẹn ti ń ṣe. So kéèyàn ká má tẹ̀ wúlẹ̀ attach kìíní ìmọ̀ dementia. Iṣẹ́ tí bàbá ń ṣe nìyẹn. Okay, why tí bàbá ṣe sọ pé ìyàwó òun ti kú, ọmọ òun ti kú, tí bàbá ń parọ́. Bàbá fẹ́ jẹ́, ó fẹ́ tún wá, ó ń wá bí bàbá ń wá bí tó tutù tó máa bá sí ni. Bàbá fẹ́ kó wá ṣe ọ̀rọ̀ bí. Bàbá ń wá bí tó. Bí kó wá kọ́lé fún òun, kó ṣe fún yẹn kó ń wà kó máa jẹun. Bí tí ò ṣe sí. Ṣé àwọn bàbá báyìí wọ́n pọ̀ ní ìlú òyìnbó? Àwọn kan tí mo sì mọ̀ wọ́n pọ̀ gan gidi tó sì wà nílùú òyìnbó wa. Tó jẹ́ pé at the age of 78, ṣé tún ti gbọ́ yẹn rí kí bàbá 78 l'Amẹ́ríkà nílẹ̀ yẹn. Ó sọ wípé òun ṣẹ̀fẹ̀ divorce ìyàwó ní at the age of 78 kí ló tún kù mọ́? Ẹ ṣe mà, ó ṣẹ̀ wá máa sọ pé òun ṣẹ̀fẹ̀ lọ fẹ́ ọmọ kékeré. Bàbá yìí ti kúrò ní. Àwẹ̀ funfun àtàdúà ogójì ọjọ́ lọ lọ́wọ́lọ́wọ́, èyí tí Olúwa pa láṣẹ fún mi láti fi wá ọ̀nà àbáyọ sí orílẹ̀-èdè Yorùbá àti ayé gbogbo àwọn tó nígbàgbọ́. Mo pa ní àṣẹ gbogbo ogun tó ń dìde sí orílẹ̀-èdè Yorùbá wípé orílẹ̀-èdè Yorùbá ò ní gba òmìnira. Gbogbo ogun tó dìde sí ayé ẹnìkọ̀ọ̀kan wípé ayé ẹnìkankan ò ní gba òmìnira. Lórúkọ Jésù, iná agbára Ọlọ́run kó jó wọn dànù. Gbogbo alágbára tó lóhùn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dúró. Gbogbo àwọn alábọ̀dé tí wọ́n sọ wípé àwọn ò ní gbà kí orílẹ̀-èdè Yorùbá ó dúró. Gbogbo àwọn tó ń lo agbára òkùnkùn tí wọ́n láwọn ò ní jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró. Mo ló májẹ̀mú àṣà ìjáta ìjẹ́pọ̀ àìjẹyọ̀ nínú ìrìn àjò ogójì ọjọ́ yìí. Mo fi sọ̀rọ̀ àṣẹ jáde. Iná Olúwa kó kọlù wọn. Mo gbàdúrà Olúwa fẹ́ kó pàṣẹ ìtúsílẹ̀ àti òmìnira fún ilẹ̀ Yorùbá. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀. Wọ́n sọ pé bàbá wà ìdè ṣe ń settle pẹ̀lú àwọn ọmọ ẹ ti ní grandchildren ẹ ti ní gbogbo ìranù tí bàbá ti ń ṣe látilẹ̀ tí ò tọ́jú ìyàwó tí ò dẹ̀ tọ́jú àwọn ọmọ. Gbogbo àwọn ọmọ ẹ̀dẹ̀ are all doctors in America and nurse. Bàbá wá lọ jókòó ti ọmọ pínísì kan sí Nàìjíríà. So àwọn bàbá yìí òṣì ni wọ́n ń ṣe kiri. Bàbá wá kí ẹ o, Gloria Pop so nice. Ó ní bàbá wá kí ẹ o. Ṣàgbàlá ló wá bẹ́ẹ̀ fi ṣe kí ẹ o. Wọ́n kásì bàbá house. Ṣọ́rí kan tí ẹ máa bá wa advice Agbala Gabriel. Ìṣẹ́jú kan ẹ ti pẹ́ lórí kan. Agbala Gabriel. Wọ́n ṣì young as a young pastor. Before you know it, Ọlọ́run má bá ṣe ọwọ́ wọn jẹ́. Àmín. Kéèyàn kan má bá ṣe ọwọ́ wọn jẹ́. Because wọ́n fẹ́ gba iṣẹ́ ìránṣẹ́ ìjẹ́ wọ́n dẹ̀ fẹ́ ká máa tẹ̀ wọ́n lójú. Kán ya rọra fi bàbá sílẹ̀ pẹ̀lú family. Ẹ ṣé gan, God bless you. Kí bàbá lọ sùn, ó bímọ àti rọ́mọ ọmọ kó lọ sùn kán bẹ̀. Ẹ ṣe ẹjẹ́ tó gbẹ̀lú mi láàyè. Fọ́nmọ́tẹ̀ tún sọ pé wọ́n ṣe ní WhatsApp group tẹ́yìn náà gbọ́ yẹn. Mo ní kí ni pásítọ̀ yìí yẹn ṣe. Ẹ ṣé mà, ẹjẹ́ àgbẹ̀lú mi láàyè. Èrò pọ̀ lórí ẹ ṣé gan mà. Èrò pọ̀ tó fẹ́ gbórí wọlé. Hello. Àní bàbá máa pè yín padà sí. Bó o níṣẹ́ wà? Hello ma. Yes ma, ẹ pé tó. Yes ma, God bless you ma. Ẹ kú jọ́wọ́ ta. Ọjọ́ kan pẹ̀lú. More strength lórúkọ Jésù. Amen. Ẹ jọ, Sherry, one thing about Okay. Kingdom learning àti gbọ́ o. Sherry ma. Hello. Hello ma. Ẹ má bá wa sọ̀rọ̀ lọ, ìṣẹ́jú kan lẹ ní pápápá èrò pọ̀. Sherry, àwọn ọ̀rọ̀ yẹn ó ní mo ṣe rí. But tí bàbá yẹn mi fẹ́ gbọ́ details. Mi fẹ́ mi time láti gbọ́. But this afternoon, mo ń gbọ́ àwọn kan tẹ́ ń sọ àtàwọn ọ̀rọ̀ dẹ̀ ń sọ náà. Sherry, we don't need to blame Baba Agbala Gabriel. No. He's doing ìgbésẹ̀ àwọn ọkọ̀ máa ṣe ló ń ṣe yẹn. Torí pé nígbà tí Muideen ó ṣe wọ́n sọ́dọ̀ àwọn ilé ẹ̀rọ lọ́wọ́. But Muideen ló ya afẹ́fẹ́ lóore èèyàn. Ló ya ìka èèyàn.
But like Gabriel is a young man. Ó dẹ̀ ń try láti ran àwọn èèyàn lọ́wọ́ ni. If we say we want to blame him now, àwọn tó fẹ́ ní the help tó wà tó jẹ́ yìí wà á nílé ràn wọ́n lọ́wọ́ mọ́. Ẹ má jẹ́ ká blame Agbala Gabriel. Òwúrẹ̀ tá àwọn tá à ń ṣoore fún àṣoore fún wọn pé kán lọ ṣeré fún wa padà náà. Èèyàn tí mo bá ti ṣoore fún yàn tó bá sọ táǹkì bí ó sọ táǹkì mi ti lọ Ọlọ́run ọba lè ní ṣe fún ẹni tó bá ń ṣoore fún ẹ̀dá ló máa retí. Ìyá mi máa ń sọ̀rọ̀ kan pé tó bá ṣoore fún yàn kúkúrú ó lè jẹ́ pé yàn gíga àbáràrà ló máa ṣoore fún ẹ kò ní dandan kó jẹ́ pé nìyẹn ṣé tiẹ̀ fọ́lọ́run and just má wẹ̀yìn wò tó bá ti ń ṣoore fún yàn tó tún wò pé ó sọ thank you kí ni ò sanre padà ó ṣe fọ́lọ́run. Exactly. So ìfẹ́ Agbala Gabriel ń ṣe ó ṣe àwọn tó ní díẹ̀ tó ń ṣoore fún kán. Yes. We don't need to blame the man. No, I won't blame him. Because I don't want him to feel, oh my God, I wouldn't do that. You don't share that he gone. Show to the sharing. Because share wow, we all love him. We all love him. I'm going to stand by him. Yeah. See, and everyone but we love him. He's trying his best. How are you? Yes. I'm not that what he helped them. What he true it. What he deliver I want from them. Of course. I want you. I wouldn't. I have to blame him. No, don't let us blame him. Don't let us. I contribute to the same line here, but I never mention my name. But I will give money. I don't mention my name. Yeah. But don't tell me if I help your father. Bẹ́ẹ̀ni náà ọ̀nà lẹ ṣe fún bẹ́ẹ̀ni God bless you ma. The Lord will pay me back. Amen. Ẹ ṣé gan mẹ́jẹ́ ká gbẹ̀lú mi láyé God bless you ma. Hello. Godfather. Ali Baba. Ṣé wà? Yes sir. Ibi tí mo kọ́ fẹ́ gbà wọlé òní ẹgbẹ́nu ọ̀nà ẹ má gojú window. ẹnu ọ̀nà náà ni statement kan tí àwọn èèyàn sábà máa ń pariwo pé Agbala Gabriel ló ń gbèyàn wá kọ́ máa dáwó ẹ má bínú tó bá ní kíkan sọ̀rọ̀ sáwọn èèyàn tó máa ń sọ bẹ́ẹ̀ yẹn ó dàbí pé ìyẹ̀fẹ́ sọ̀rọ̀ tó máa. Ẹ má sọ̀rọ̀ orí afẹ́fẹ́ la wà. Mo bí pé gbogbo àwa tí à ń fún Agbala Gabriel àbí ẹni tó dá fẹsẹ̀ lọ ń ṣe donation mo bí pé 99% wa amateur we are both the same. And nǹkan tó ń wà tí mo jẹ́ tí mo fẹ́ kó gbé àwọn èèyàn pẹ̀lú àwọn bloggers ní pé Agbala bá ń gbìyànjú wa lẹ́rú àwà. Àwẹ̀ funfun àtàdúà ogójì ọjọ́ lọ lọ́wọ́lọ́wọ́ èyí tí Olúwa pa láṣẹ fún mi láti fi wá ọ̀nà àbáyọ sí orílẹ̀-èdè Yorùbá àti ayé gbogbo àwọn tó nígbàgbọ́. Mo pa ní àṣẹ gbogbo ogun tó ń dìde sí orílẹ̀-èdè Yorùbá wípé orílẹ̀-èdè Yorùbá ò ní gba òmìnira. Gbogbo ogun tó dìde sí ayé ẹnìkọ̀ọ̀kan wípé ayé ẹnìkankan ò ní gba òmìnira. Lórúkọ Jésù iná agbára Ọlọ́run kó jó wọn dànù. Gbogbo alágbára tó lóhùn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dúró. Gbogbo àwọn alábọ̀dé tí wọ́n sọ wípé àwọn ò ní gbà kí orílẹ̀-èdè Yorùbá ó dúró. Gbogbo àwọn tó ń lo agbára òkùnkùn tí wọ́n láwọn ò ní jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró. Mo ló májẹ̀mú àṣà ìjáta ìjẹ́pọ̀ àìjẹyọ̀ nínú ìrìn àjò ogójì ọjọ́ yìí. Mo fi sọ̀rọ̀ àṣẹ jáde iná Olúwa kó kọlù wọn. Mo gbàdúrà Olúwa fẹ́ kó pàṣẹ ìtúsílẹ̀ àti òmìnira fún ilẹ̀ Yorùbá. Lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀. Ògo. Títí Agbala ni kó bẹ̀bẹ̀ kó plead. Agbala will force anybody. Yes. They could transfer. Does that make sense? Uh-huh. Wọ́n rí àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ yẹn kó ń gbé wá wọ́n donate wá wọ́n donate wọ́n máa rí wọn bíi tí bá qualify wọn máa bá àdìgbò. Ẹ má lọ adjective kankan bí. Bí mo ṣe wà mo máa ń fọ́lọ́ Agbala gidi gan. Agbala lè gbéyàn 20 wá èyí ti bá rí spirit mi bá lọ either good or bad òun ni máa ṣe nǹkan fún. That's right. And that is it. Ó dẹ̀ lè máa pariwo látọ̀tún la dé mílíọ̀nù tí a sì máa fún máa wo program tèmi. Ṣé ọ̀dà sẹ́yìn gbogbo wa láti mature. So nǹkan tágbàlá bá gbé wá tó bá tẹ́ wa lọ́rùn á fún wọn lówó tí ó bá dẹ̀ tẹ́ wa lọ́rùn fine kò wá kí n ṣe pé káwọn kan máa wá online àbí kọ́ wà lórí platform kọ́ máa pariwo ó gbìyàn wá. God bless you. Àbí o. Ó ní NGO so ẹni tó bá wù ló lè gbé wá ẹni tó bá dẹ̀ wọ àwọn náà lè support.
then àwọn tó dẹ̀ ń complain ó gbìyànjú kan wá àṣírí tú that is normal. Agbala Gabriel is not God. Kò ní 100% right. Kò ní 100% perfect. Government bá ṣe ní Nigerian government bá yẹ láwọn ọlọ́pàá tó ní intelligent àwọn tó yìí gbá wọn náà gbá wọn ó jọ ọlọ́pàá tó jẹ́ CID àwọn tó ń gbá wọn. So tó bá wá gbéyàn wá kì í ṣe gbogbo business táwa gbọ́n ń ṣe gbogbo àwọn táwọn sọ̀rọ̀ pé àwọn kan wá wọn ń gbowó kò ṣe investigation ṣé gbogbo business táwa gbọ́n ṣe investigation tamina náà tẹ̀ ṣé gbogbo ẹ̀ láṣẹ táwọn profit yẹn. Àwọn business mi ta máa ṣe tó máa collapse mọ́ wa lọ́wọ́ irú ẹ̀ làwọn èèyàn tó ń wá tó máa gbé story lẹ̀. Agbala Gabriel máa wò ó pé story yẹn ló kọ́ máa listen sí kó tó bẹ̀rẹ̀ pé òun máa ṣe investigation mi tó bá ṣe kó lè tètè máa rí correct answer. Láàárín ìjọ mẹ́ta pé lẹ́yìn ìjọ mẹ́rin ló ṣe máa rí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí aláàánú tó lọ́n dá tó ń bá kiri á ti kọ́kọ́ polówó ẹni yẹn pé ẹ jẹ́ ká ṣàánú ẹ̀. Bí ọ̀rọ̀ tẹ sọ lẹ́ẹ̀kan ọ̀pọ̀ èèyàn ní Jésù ṣe lóore èèyàn mélòó ló padà dúpẹ́. Sọ̀rọ̀ mi yẹn nísìn so ìyẹn ò kan anybody ìbá máa gbéyàn wá òun ló ní táìmù ẹ̀ tó fi ń gbéyàn wá. òun ló lẹ̀ ní platform ẹ̀. Kò fọ́ sí yín. So báwo làwọn èèyàn ṣe ń ronú bẹ́ẹ̀ yẹn? Then ti Mr. Ṣeun tí wọ́n sọ lẹ́ẹ̀kan mọ̀ wọ́n. Ó wà paint. Very nice man, very gentleman. Tó fi sọ̀rọ̀ yẹn. Òun náà mo ṣe rò pé Mr. Ṣeun tó mú kí Ṣeun sọ̀rọ̀ tó sọ yẹn. Come back. I'm using it. Torígbà tí mi wà ní tí mo ń gbé sáré Tribune Ìbàdàn ló wáyé ní Àgbókè Alámọ̀lá. So bọ́sì mo kàn máa rọ Mr. Ṣeun ní pé wọ́n lè take care of me nǹkan máa take care of. Because bàbá tó ṣerú nǹkan bẹ́ẹ̀ tó story bàbá yẹn ń sìn ta sí ń gbọ́ kì í ṣe ẹyọkan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin tó ń dúpẹ́. Ó dà pé nǹkan tó ń mú un ṣe intentionally. Lórí tí mo kàn wọ́n tó bá treat fọ́ọ̀kọ̀ pẹ̀ wọ́n kàn fẹ́ fìyà jẹ ni bàbá ti dàgbà kò sì ní kọ́bọ̀ kankan lọ́wọ́. Kò ní kọ́bọ̀ even nǹkan tó bá tẹ̀ láwọn fẹ́ treat ẹ̀gbọ́n ẹ má jẹun pa ọ́tọ̀ ni àwọn ọlọ́pàá gan ní serious pẹ̀lú kan wá wo bàbá yẹn bíi pé wasting of time ni àbíjẹ́ bá kàn fẹ́ káàtì mọ́lé kó rọ́tìn síbẹ̀. So gbogbo nǹkan àwọn tó ń sọ̀rọ̀ síta náà I appreciate wọn wọ́n tún fi káàsì bàbá ni so that another person will not fall victim. Bí ọ̀rọ̀ táwọn èèyàn dẹ̀ ń sọ lóòótọ́ ẹ lọ kọ́lẹ̀ àwọn tí ń sọ̀rọ̀ ìdí náà ti sọ láti àárọ̀ ìgbà tó ti mú àwọn fámìlì bàbá wa bàbá ò lè dúró táwọn fámìlì bàbá yìí máa ń sá lọ. Níbo ló wá ń sá lọ? Táṣì ní bàbá chọ́ọ̀jì tí ó bá sí lórí social media tí wọ́n lọ́mọ ọjọ́ tó wà lórí social media. Ìgbàlè ó ti cast nígbà tó náà bá dẹ̀ wípé òun náà ti cast. Ó máa jókòó síbẹ̀ last ni. So kọ́lọ́ ń ṣàánú wa gbogbo ẹ̀yin tí Àgbàlá bá ń pariwo látàrọ̀ dalẹ̀ kò fọ́ọ̀sì yín o kò fọ́ọ̀sì anybody ẹni tó bá ń wù ní. So Ìyálájé ẹ máa bí. God bless you sir ẹ ṣé sir. Ṣé ẹ rí lórí ọ̀rọ̀ Àgbàlá mo sọ fún yín mo ní ká dúpẹ́ lọ́wọ́ Àgbàlá kó jẹ́ kí káṣírí máa tú. I'm telling you tí ò bá gbé wá à lè mọ̀ gbogbo àwọn tí màá yìí tó gbá ẹ ló ìyá mi ẹ máa kọjọ́ mẹ́ta. Mo fẹ́ dá sétò ni o. Ẹ bá wa dá sétò sí Júmi. Ẹ ra mà. Yes ma. Ṣé rí gbogbo àwa lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel lálákọ̀ọ́kọ́ ṣé rí gbogbo àwa ṣoreṣore ẹ má jẹ́ ká wà discourage. Àwọn ọ̀gbà míì máa ń wà tó jẹ́ pé ìfún ẹni tó wà ní abroad èmi náà wà. Ibo Kago ló ń sọ̀rọ̀. Ṣé ẹni tó wà ní abroad nígbà míì wà tó jẹ́ pé ọkàn yín máa fẹ́ ṣe oore. Ẹni tó dẹ̀ dá kéèyàn ṣe oore fún jù òun lẹni tó jẹ́ pé tẹ bá ṣe é kò ní wá bá yín pé ẹ ṣe wọn. Thank you. Kéèyàn ṣe fọ́lọ́run. Ẹ ti gbójú kúrò. That is me. Àwọn ọmọ ló wà wípé ẹ ti san ẹ̀jẹ̀ yín láti ṣoore láti help ọmọlàkejì. Kò di dandan kó mọ̀ ọ́. Ṣé rí bàbá tá à ń sọ yìí mo fi bàbá yẹn wọ ọmọ mi ń sìn. Ní 15 years ago. Ní school mi tó wà ní Mẹ́ran. Bàbá yẹn gbé Ghana must go ní ńlá báyìí. Ó gbé wa bó ṣe wọ gate. Màá mi pàdé ẹ̀ ní gate. Wọ́n bá gbẹ ẹ̀rù yẹn. Bàbá wo? Bàbá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Ẹ̀yin náà mọ̀. Lẹ́kọ̀ọ́ Mẹ́ran bẹ́ẹ̀ ni. Wọ́n gba àpò yẹn lọ́wọ́ bàbá yẹn wọ́n gbé wọlé sọ́dọ̀ mi. Bí bàbá yẹn ṣe wá jókòó, wọ́n wá bèrè lọ́wọ́ wọn pé kí ló dé kí ló wá wọ́n láwọn rò bóyá àlejò mi ni. Àní wáì. Bí bàbá yẹn ṣe wá jókòó, bàbá yẹn ní àwọn àmì publisher, àmì professor, bó ṣàṣe introduce ara ẹ̀ yẹ́ràntẹ̀ mo ti wò pé mi ò wà safe because àwọn ọmọ kéékèèké wà around.
irú èèyàn bẹ́ẹ̀ yẹn dẹ̀lélẹ̀ mi ò rán. So he needs to leave the school compound. Mo need láti pe security. But you know what? You can come back next time. I need service ni bàbá yẹn ṣe lọ. Bí mo ṣe wá gbọ́ orúkọ àwọn tí a professor, mo wá rántí pé no kò wọ́ ọ̀tẹ̀. Ṣẹ́rí ẹ má jẹ́ ká wà discouraged for any reason tá a bá fẹ́ ṣe oore. Oore tá a bá ṣe àti ṣé ó ti lọ, a lè bú Àgbàlá Gabriel. Láíláí. Because tí Àgbàlá Gabriel bá gbé bàbá yẹn síta, àṣírí ò ní tú. Àṣírí ò ní tú. Àwọn fámìlì ò dé lè rí wọn ní rí. Lọ́jọ́ tó rí bàbá yẹn pé Àgbàlá Gabriel ò ṣe dáadáa, ó ti ń question bàbá yẹn bí ó ti ń ṣe. Mo ní dẹ́ ẹ wo bàbá yẹn dáadáa, ṣẹ̀rù bóyá òótọ́ ni bàbá yẹn ń sọ. We argued over the matter. Mo ní mo mójú bàbá yẹn, mo ní mi nǹkan mọ́ bí tí mo ti wọ̀ ni. Mo ní awó tí yà. Ìgbà tó wá di èní tí mo wá wo ṣó Àgbàlá Gabriel padà, mo wá ní kí ni bàbá yìí ló wá. He came to my school at Meron 15 years ago. Yes. Sherry, advice tẹ́mi máa fẹ́ Àgbàlá ni pé bàbá yìí Ọlọ́run ti fi ara Àgbàlá Gabriel jẹ́ kó mọ àwọn ẹbí wọn. Kágbàlá kàn fún ọ lówó pé ẹgbà. Thank you. Yes. Kágbàlá kàn fún ọ lówó pé ẹgbà ẹ lọ fi jẹun. Kágbàlá má gbalẹ̀ fún wọn because Bíbélì kan sọ ó ní ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jẹyà. According to nǹkan tó ń sọ ń sìn pé bàbá yẹn ti pa àlọ́ people lẹ́kún. Ẹ tó bá jẹ́ kójú alẹ́ nìyá ẹ máa setting sí fún un. Kó set kíyà yẹn kó jẹ́ lọ́jọ́ alẹ́. Kí Àgbàlá Gabriel answer. Because àwọn gbogbo oore kọ́ lèèyàn máa ń ṣe. Kó fún lówó 100,000 tó fún lé nìyẹn kó fún wọn. Kó dẹ̀ sọ fún àwọn family wọn take care of your bàbá. Gbogbo bí tó bá máa lọ fún forgiveness kò sórí òkè náà máa mú lọ. Because they have committed a lot of sins. Ẹ máa wo máa tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn tó ní 80 million. Ẹ wo yí ẹ̀ tó dúpẹ̀yàn ní 80 million. Ṣé àbàràbà ò ní bá ẹni ẹ̀? Yéṣu. Ẹ rí pé bàrà ṣe ohun tó ń sọ̀rọ̀. Bàrà ṣe wọn ò kí sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. Ṣé wọn Awódélé tó sọ̀rọ̀ yẹn wà láì kò kí sọ̀rọ̀ bẹ́ẹ̀. 80 million about how many years ago? More than 16 years, 20 years ago. Ẹ jẹ́ ká charge fóònù wa yìí. Yes. So ẹ jọ̀ọ́ ẹ kú ètò. In fact, program yìí ó wà very interesting because ó jẹ́ kí ó máa jẹ́ kí so many people gan kéèyàn máa kó ara ẹ̀ níjàánu. Àwọn tó máa ń parọ́ kiri yẹn wọ́n ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel. Bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ pé wọ́n máa káàsì wọn káṣírí àwọn àtú ni. Anybody tó bá wá báyìí ó ń lọ sórí social media ní straight àṣírí ẹ̀ máa tú. Àṣírí ẹ̀ tú straight ni. I don't blame Agbala for bringing him. Èmi láìkì bó ṣe gbé jáde o. Pásítọ̀ tó wọ́pọ̀ lọ sí chọ́ọ̀chì ẹ̀ tí wọn ò gbé jáde ọdún kan ló fi ó gbá wọn bẹ̀ náà ọdún kan ló lò bẹ̀. Ìgbà tí máyẹn wá dìde wípé máyẹn wá sọ wípé you have to tell me where is your family. There should be one person. There should be one person in your family that I need to know. Don't worry, I will take you there. I will take you to your. Àwẹ̀ funfun àtàdúrà ogójì ọjọ́ lọ lọ́wọ́lọ́wọ́. Èyí tí Olúwa pa láṣẹ fún mi láti fi wá ọ̀nà àbáyọ sí orílẹ̀-èdè Yorùbá àti ayé gbogbo àwọn tó nígbàgbọ́. Mo pa ní àṣẹ gbogbo ogun tó ń dìde sí orílẹ̀-èdè Yorùbá wípé orílẹ̀-èdè Yorùbá ò ní gba òmìnira. Gbogbo ogun tó dìde sí ayé ẹnìkọ̀ọ̀kan wípé ayé ẹnìkankan ò ní gba òmìnira. Lórúkọ Jésù iná agbára Ọlọ́run kó jó wọn dànù. Gbogbo alágbára tó lóhùn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dúró. Gbogbo àwọn alábọ̀dé tí wọ́n sọ wípé àwọn ò ní gbà kí orílẹ̀-èdè Yorùbá ó dúró. Gbogbo àwọn tó ń lo agbára òkùnkùn tí wọ́n láwọn ò ní jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró. Mo ló májẹ̀mú àṣà ìjáta ìjẹ́pọ̀ àìjẹyọ̀ nínú ìrìn àjò ogójì ọjọ́ yìí. Mo fi sọ̀rọ̀ àṣẹ jáde. Iná Olúwa kó kọlù wọn. Mo gbàdúrà Olúwa fẹ́ kó pàṣẹ ìtúsílẹ̀ àti òmìnira fún ilẹ̀ Yorùbá. Lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀. Ògo. To your village. Mo bá sá lọ ló bá lọ sọ́dọ̀ Àgbàlá. Ó sá lọ. Yes now. Bámidélé rẹ̀ mo wà lórí TikTok. Ìyálájé Kọ̀tù mo wà lórí TikTok. Káwọn family take over, wọ́n take up pẹ̀lú bí Àgbàlá ti bá wọn rí yẹn. Orí kan nìyẹn kò ní family. Look at the first born. Ìyẹn ó sọ grammar, ó sọ òyìnbó bí ẹni tó jẹ́ pé kò ní rọ́lá. Àfi káwọn mo fẹ́ ẹ̀yin tẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ní schools a fẹ́ káwọn èèyàn employ brother yẹn. Àti tó bá lè fún màá yẹn níṣẹ́. Olúwa tó ní lọ́wọ́ ni
ó lè good now but ṣé wọ́n mọ orúwà tó náà ní lọ́wọ́ because nígbà míì òun tí bàbá bá gbọ̀n lọ́mọ máa. ẹ mọ́ mọ̀ jẹ́ kó bá Mr. Kótó òun wà responsible the way tó ṣe ń ṣe yẹn ó rẹ̀ kó wà responsible. I'm telling you nothing but the truth ma. Èèyàn ti employ a lot of people. Ẹ máa rí ẹlòmíì báyìí ó máa good bọ̀ ẹ̀sán àwọn parents ẹ̀ máa tell lára ẹ̀ ó máa bà business kan jẹ́ fún yín. Government lè employ ẹ̀ now. Akínrìnsọ́lá, go to Google, just Google Iyalaje courtroom show number, phone number. Ẹ máa rí ńbẹ̀. You can go to Google. Ẹ lọ number mi wà ńbẹ̀. Ọlọ́run máa fún yín ṣe o. Àmín, God bless you. Mo ti pè yín pẹ̀lú US number mi, mo wò ó lè ẹ máa wò pé bóyá business ni mo fẹ́ sọ ni mo ṣe lò. Okay, ẹ ti mọ̀ pé àwọn èèyàn calls ẹ̀ ń wọlé wọnú ara wọn ni. Ẹ ṣé gan. God bless you, sister. Mo appreciate yín gan. Ẹ ṣé gan. So ṣe àpè TikTok mo wà lórí TikTok kò kí ń jẹ́ ká fi nọ́mbà síta ṣe understand kò kí ń gbà ká fi nọ́mbà síta ní mi ò ṣe máa pe phone number mi bó wà lórí Google tẹ bá Google Iyalaje courtroom show phone number ó máa gbé jáde +1 àti báyìí pé wọn gbọ́dọ̀ pé ẹ̀yin wàhálà TikTok pọ̀ ẹ lọ bèrè lọ́wọ́ Google mo ti pin ẹ lórí Facebook ẹ̀yin tẹ bá wà lórí Facebook mo pin ẹ ó wà ńbẹ̀ àwọn èèyàn ti ẹ ó bẹ̀ làwọn èèyàn ti ń copy tọ́ dẹ̀ ń pè wọ́n ìyá ẹ rèé. Hello. Bó o ní ó máa tọ́jọ́ mẹ́ta. Ẹ kún ètò mà. Bó o ní ìyá mi. Yes ma. Ṣé rí kò yẹ káwọn èèyàn blame Agbala Gabriel. Yà àmì ò tẹ̀lé blame ẹ̀. Because tí Agbala Gabriel bá gbé bàbá yẹn jáde báwo làwọn èèyàn ṣe fẹ́ mọ̀. Gbogbo àwọn tó gbé bàbá yẹn àṣírí bàbá yẹn kò lè tú Ọlọ́run kàn fẹ́ kí ṣe rí lílọ tó lọ sọ́dọ̀ Àgbàlá. Òun bá ìrànlọ́wọ́ lọ lójú ara ẹ̀ pé kò tún lọ gbá wọn bẹ̀ ṣùgbọ́n náà mọ̀ọ́mọ̀ ti lọ síbẹ̀ ní káṣírí ẹ̀ lè tú. Àṣírí ẹ̀ ti bẹ̀rẹ̀ àṣírí ẹ̀ ti tú náà. Wọ́n sọ pé àgbà ẹ̀ àwọn tó ń gbé jáde bóyá àwọn míì ń parọ́ ó kẹ̀ téèyàn bá ń lọ ní títì nísìn àìmọye oníbàárà téèyàn fún lówó tí nǹkan kan ò ṣe. Bẹ́ẹ̀ ni. Ṣé èèyàn fẹ́ lọ máa béèrè pé ṣé lóòótọ́ ni nǹkan ṣe é ni. Tó bá dẹ̀ parọ́ ṣèbó kò wọn àtọ́lọ́. Ṣé tiẹ̀ fọ́lọ́run kò dẹ̀ máa lọ? Ọkọ̀ ṣe tiẹ̀ fọ́lọ́run kéèyàn máa lọ ní. Gbogbo nǹkan téèyàn dẹ̀ ṣe pátápátá ló ní reward. Kò ṣe fẹ́ni tó yẹ kó ṣe fún kò ṣe fẹ́ni gbogbo ẹ̀ náà ló ní reward. Kò yẹ káwọn èèyàn blame àmọ́. Ẹ ṣeun jàre mọ́mí Adéníkè pẹ̀sì. Àwọn èèyàn wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ ẹ̀ kó dẹ̀ lè dá ṣe. Ó dẹ̀ gbé wọn síta. Kò kí ń ṣe dandan ẹni tó bá wù ìwọ̀ fún ìtẹ́lọ́rùn tó bá wù ẹ̀ kó fún wọn. Tó bá dẹ̀ fún wọn mójú kúrò bẹ́ẹ̀ pé àwòtọ́ lẹ́nu yẹn sọ irọ́ ló ń pa ìyẹn ò kí ń ṣe ó tún kó ẹni yẹn wọ náà nǹkan tó fẹ́ fún rẹ̀ ló tọrọ yẹn. Ló tọrọ yẹn bẹ́ẹ̀ nìkan tẹ́mi náà máa ń sọ nìyẹn èmi máa there is one thing about me I follow my spirit èèyàn bá máa ṣe kíní I don't care ìgbà mi ṣe nígbà mi máa wà sí àkọ́ máa. Ṣé tiẹ̀ kó máa bá tiẹ̀ lọ ni ó yẹ káwọn èèyàn blame Agbala Gabriel o. Ẹ ṣe gan ṣé rí kí pé mi ṣe wà yìí nǹkan tí ẹ̀mí bá darí mi ni a lot of people ìgbà kan wà táwọn èèyàn bá wá sórí WhatsApp mi àní wọn máa ṣe mí I want this I want that ẹ̀yin náà mọ̀ a lot of time several time lẹ́pẹ́ láti lọ sanwó hospital bill ẹlòmíì tó bímọ but mi dédé sanwó hospital bill èèyàn ìwọ tó lóní oṣù mẹ́sàn sínú ò lè wá pè mí kí wá bẹ sanwó ṣé oṣù mẹ́sàn kúrò ní kí ló bí mi ò ní down there are some things mi ò ní down so àwọn nǹkan mi wà tẹ́lẹ̀ mi bá bá ìrànlọ́wọ́ wá tó bá wù mí bẹ́ẹ̀ ni mi bá ní kí n ṣe darí ẹ̀ ẹlòmíì lè máa kó wá kó ní kí n ìrànlọ́wọ́ ẹ̀ lè má sí lọ́dọ̀ mi tí ìbá ti dẹ́ ẹ lóhùn ìrànlọ́wọ́ ò sí lọ́dọ̀ mi ni then mi ò lè imagine most of àwọn èèyàn kẹ́kọ̀ọ́dọ̀ irú àwa tí àwà dídí àsúrà lẹ́ máa wá ẹ ní ìdìrànlọ́wọ́ meanwhile àwọn speakers or bloggers àbí àwọn tó wà ní Nàìjíríà àwọn NGOs tó wà ní Nàìjíríà tẹ wọ́n máa rí yín tó máa béèrè question lọ́wọ́ yín tó máa ṣèwádìí yín ní lọ bá wọn máa bọ̀ wá sórí WhatsApp mi ò ní dá yín lóhùn bó wá sórí inbox mi inú inbox mi ní dá ẹ lóhùn ẹni tó bá mọ̀ pé ara àwọn ò yá àbí nǹkan ṣe òun tó mọ̀ pé nǹkan tó ń ṣe ó ní ìdìrànlọ́wọ́ irú yín ló yẹ kẹ́ lọ sọ́dọ̀ Agbala Gabriel kí Agbala Gabriel rí yín báyìí kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n rí yín kí gbogbo wa náà rí yín láti bẹ̀. You don't come to my inbox or you come to my WhatsApp wọ́n máa kọ gbogbo so ẹlòmíì àti ẹ̀kọ́ àwa sunkún ẹlòmíì àkúnlẹ̀ á máa sunkún á máa rojọ́ ẹlòmíì àdọ̀bálẹ̀ á máa sọ̀rọ̀ I won't listen to you
because irú ìkúnlẹ̀ àti ìdọ̀bálẹ̀ yẹn go to àwọn tó ní NGOs kì í ṣàgbàlá Gabriel nìkan ló máa ń ṣe àwọn tó ṣe charity kì í ṣàgbàlá Gabriel nìkan ló ń ṣe àwọn tó máa rí ẹ tó máa béèrè question lọ́wọ́ ẹ tó máa béèrè tó máa lè ṣèwádìí. Some people you are coming to us because of the diaspora lawa ni lè ṣèwádìí, so I won't do it and I follow my mind. Coming to our tá wà ní diaspora ṣé ẹ rò bí pé àwọn tó wà ní diaspora pé wọn ò ṣiṣẹ́ ni. Hours time tí mo fi ń ṣe show time na money lọ́rọ̀ tiwa. But nínú wàhálà yìí náà gbọ́dọ̀ sọ pé bóyá èèyàn ò fẹ́ ṣe. But still no gbọ́dọ̀ máa ṣiṣẹ́ pé gbogbo owó tó ń ṣiṣẹ́ tó ń rí kó pé orí charity ló ń kó sí. Ẹlòmíì wà tó tún jẹ́ speaker tó náà tún máa sọ pé ebi ń pa òun kẹ́ tó fóun lówó tó bá ń speak tó ń ṣe tó ní page tó ń ṣe show tó ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n ti monetize the page ẹ̀ you should look for what to sell instead of going to ẹni tó jẹ́ speaker ẹgbẹ́ ẹ̀ pé kó fún ẹ ní nǹkan. Mo ti sọ ẹ̀yin obìnrin you have to work. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí TikTok ìwọ tó bá ní TikTok lọ ní kọ́ lọ bẹ́ẹ̀ ṣí TikTok ibùdó gangan tó bá jẹ́ pé hairdressing ni ẹ́ tó mọ irun ṣe dáadáa irun tó bá ṣe lọ ṣe fídíò ẹ̀ post ẹ̀ máa jó ìwọ tó bá jẹ́ pé aṣọ ló rán lọ́ra bèbí kó o fi aṣọ yẹn sí kó o jó lẹ́gbẹ̀ẹ́ and people will patronize you. Social media ti lọ gan. Social media ti lọ. Tó bá dárúkọ èèyàn kan ní social media pé lágbájá jẹ gbèsè àbí lágbájá jẹ nìkan ló wà bó gba ẹnìkan just mention that person's name lórí social media ayé ọ̀tá ẹni yẹn ta nìyẹn because gbogbo family ẹ̀ gan tí ò mọ̀ á bá dánú owó yẹn. Ganiyat Oyedeji wọ́n ní I know him 30 years ago at Òṣogbo ṣé bàbá lẹ mọ̀ ẹ pè wá wọlé báwo lẹ ṣe mọ̀ bàbá. ọmọ náà Rosemary I cite you how are you ọ̀rẹ́ mi. Nọ́mbà tẹ́ lè pè sí ẹ bá lórí Google ẹ máa ẹ̀yin tẹ́ wà ní Facebook mo ti pin ẹ síbẹ̀. A kò lè gba ìpè kan àbí méjì ká máa lọ àbí ká tiẹ̀ máa lọ torí ó ti rẹ̀ mí ẹ̀jẹ̀ lọ múra bíṣẹ́. Advice tèmi máa fún Agbala Gabriel it has to do with that kí ló ń jẹ́ Mary Shem God bless you ma it has to do with that WhatsApp yẹn you have to be very careful nǹkan tèmi mọ̀ nìyẹn. Mo bọ̀ ẹ jẹ́ ká gbé call yìí. Hello my baby hi hello ọmọ mi ló kọ́ bá mi sọ̀rọ̀. Ẹ rà sà God bless you yes sir. Ẹ káàbọ̀ sà. Ṣùgbọ́n nígbà tó máa dín irúfẹ́ tó máa tajà gbàdá ó náà wo àwọn tó ń kọ́ máa wà àwọn prógámù yìí torí pé gbogbo ìtàn táwọn èèyàn sọ yẹn náà nǹkan tó ń sọ yẹn náà ó yẹ káwọn náà wọ́n máa fi gbé yẹ̀wò. wọ́n máa tán ṣe. Ṣùgbọ́n tó tájù wọn bẹ́ẹ̀ àwọn náà lè máa rí owó bàbá ẹ̀ bẹ́ẹ̀ ṣe nítorí àti kò sí jáde bẹ́ẹ̀ ṣe tó máa ta àwọn ará yìí lọ́rùn. Ìgbà tí wọ́n ṣe prógámù yẹn tó prógámù yẹn náà lórí náà àgbà ó sọ̀rọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí social media torí wọ́n láti máa sọ pé wọ́n Mo ń gbọ́ yín a sì máa mẹ́nu bàyẹn náà mo ń gbọ́rọ̀ yín. Ok ma so onídìí èyí tí mo bá fẹ́ sọ fún káyọ̀ torí pé gbogbo tẹ́ẹ̀sì náà bá gbà láti fún ní support gbogbo àwọn tó wá ń gbé tó wá gbé program gbogbo táǹsì náà òun náà sì kẹ́kọ̀ọ́ náà ni. Nígbà kan lónìí nígbà tí ọmọ ẹ̀fẹ́ lọ is 100,000 àgbàlá fún ní owó ara ti tiẹ̀ tí ó bá wọlé bọ́ọ̀tì. Tí wọ́n bá gbogbo ìyẹn náà ṣe àwọn tí wọ́n fa ẹgbẹ́ àgbàlá gbé ìtọ́ gbẹ́gbẹ́ ìpàdé náà pẹ́ ìlú ìgbà tí àgbàlá gbé ọ̀rẹ́ sọ̀rọ̀ kan. Ọ̀gá bàbá ẹ̀ ṣùgbọ́n àbúrúkú tí ìgbà tí tó wà ní wúwo dáa bẹ̀tẹ̀ àbúrò bàbá wa tọ́lọ́ fẹ́ rí. Àṣírí ò lè tú ó jẹ́ ṣe máa gbáyàn lọ ni ká ló fẹ́ máa gbáyàn lọ yóò tún máa gbáyàn lọ náà ni bí tí bàbá yẹn máa pọ̀ sí. Bẹ́ẹ̀ni sáájú àdúgbò lọ́wọ́ Ọlọ́run pàtó àṣẹ òkú wa ó gbé kíkà owó ẹ̀ṣọ́ Okay, give me 2 minutes. I'm coming. Okay, I'm coming 2 minutes. Okay. Okay, màá ṣe nǹkan ìṣègùn àkọ́tí wíìtì náà nìyẹn ẹ bá wa sọ fún àgbà náà pé gbogbo àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ gbogbo tí wọ́n sọ fún wọn pé ìgbà àwọn tó wọ́n láti kó máa ṣe lọ kó wọ́n wọ ẹni wọ́ọ̀dì kó tó wọ́n láti àtẹ̀dún tó wọ́n ti kí sí àwọn lọ torí báwọn èèyàn fún ọ̀rọ̀ ìfúnláṣí ọkùnrin ṣẹ́ àlọ́ àwọn abẹ́rẹ́ ìfẹ́ wọn lọ táwọn abẹ́rẹ́ ìfẹ́ wọn sáńtọ́ ìjọ́sẹ̀ táwọn ìfẹ́ yá àwọn ọbẹ̀rẹ̀ tí tó ní ìhẹ́pù àmì náà ti ṣe hẹ́pù fún ìyàwó tó wà bẹ́ẹ̀ tó ṣe hẹ́pù tí wọ́n appreciate níwọ̀n ìyá ìjọba ayé ní ìsìn tó sọ pé gbọ́dọ̀ sí ìjọba fún wọn
tó sọ bẹ́ẹ̀ kókò sí àgbà fún un báwo ní ìwọ̀n kẹfẹ́ wá ti tọ́ sí nǹkan burúkú tí wọ́n bá ti fi wọ́n ìdí àrà àdáná sọ tí wọ́n ìwé ìwà jẹ́ bí èèyàn òun wọ́n dàbí sí ìmọ̀ lórí ayé. àwọn tó ti ṣe tó ti dáadáa ń kọ́ àwọn tó ti ṣe tó jẹ́ pé wọ́n fọ̀ náà àgbọ̀n kankan tó wí àṣọ lórí àwọn èèyàn ó ṣe wá jẹ́ pé àpàyèdà Muyideen kíní kan ẹ fi Muyideen sílẹ̀ wọ́n ti ṣoore fún wọn ní ṣoore fún. Àkọsílẹ̀ ò lè tà ṣe. bẹ́ẹ̀ni tó lágbára Ọlọ́run máa kó ṣe Ọlọ́run lè ní mú kúrò bẹ́ẹ̀. àmín. òun náà àánú ló ṣe níṣẹ́ owó tó yẹn sí ṣọ́ọ̀ṣì ẹ̀kọ́ ti pa ṣọ́ọ̀ṣì ẹ̀kọ́ ti balẹ̀ náà. bẹ́ẹ̀ni. 100,000 bó ṣe blọọkì mẹ́wàá yìí ìbára. bẹ́ẹ̀ni ó fi sọ ó fẹ́ bó ṣe wà ní àlejò tó ọ̀sẹ̀ tẹ́gbà tó gbàtí wọ́n fún àwọn ìjọ tán ní àlejò dé ó fẹ́ ní fún àwọn ẹni fún àwọn ọlọ́gbà ní ilé ìlú yóò nìkan mọ̀ lọ pé èyí lọ́fẹ̀ẹ́ ó ti sọ fún fẹ́ gbàdé fún ọ̀bà. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. wọn kò sí kọ́ńtà àwọn tó sọpọ́ọ̀tì náà wà lọ́wọ́ sọpọ́ọ̀tì àwọn tó ń ṣe ó ti tẹ̀ fọ́lọ́ ni wọn àti báwọn owó bẹ̀ yẹn wọn àrùn yẹn rárá nǹkan tí ó mí ìnáwó wọn sọ ń pa ẹ̀ kọ́lọ́ sí skul yẹn kọ́lọ́ sí skul tí wọ́n dálẹ̀ táwọn dùn dálẹ̀ náà wọ́n sọ wọ́n ìjọba bá skul tí ní dùn dálẹ̀ yìí what are you talking about? kọ́kọ́ máa tó ṣùgbọ́n àti káàkiri ẹ̀yìn táǹkù fúnku kírísítàǹkù jẹ́kìtàǹkù ẹ̀ka àkìrí tó wọ́n jẹ́ ìtura rẹ̀ àgbọ̀n wọn sì tún rà. God bless you. ẹ̀jẹ̀ ká máa ẹ̀jẹ̀ tẹ́ bá ṣe tó wá sí dáadáa ẹ̀jẹ̀ ká máa sọ tó sí dáadáa ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ wọ́n ṣe wọn pé kó o yẹ kó máa yí ojú wọn lẹ́jọ́ tó ń sọ kókó dúró yẹn ṣáájú èyí lójú àwọn olójú àwọn olójú gbà àwọn ẹgbẹ́ ọ̀sẹ̀ máa ṣòro fún tó wá gbà sí pé Ọlọ́run máa ṣe lẹ́sọ̀ wọn tó wá sí ìṣèpé kọ́ máa ìfẹ́ ìpé kọ́ gba ìwọ́n ìyẹn padà ọ̀pọ̀ lọ́nà ìṣúra sí kọ́tù ọ̀pọ̀ wá sí parí ẹ̀rí sọ̀rọ̀ parí kọ́ níṣìí lọ́lọ́ sí ìwé níṣìí tó wá sí 320,000 ṣé ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ni ó fi tó ṣùgbọ́n wá sí fún ẹ̀mẹ̀ṣẹ̀ tó fẹ́ tó fẹ́ fún wọn nìyẹn àbí tó ṣe fún ọlọ́bẹ̀ sí ẹ̀ka kò ní. ẹ ṣé sir, God bless you. ẹ ṣé gan mo kú máa ń sọ fáwọn èèyàn wa yàtọ̀ sí pé òun ṣoore pé òun tó bá ṣoore fẹ́ dà má dúró kó sọ thank you má ṣoore yẹn pé kó lè san oore yẹn fún ẹ padà nítorí ó ṣeé ṣe kó o ṣoore fẹ́yàn kúkúrú kó jẹ́ pé èèyàn gíga ló máa san padà fún ẹ ó lè ṣoore fún òyìnbó kó jẹ́ pé èèyàn dúdú ló máa san padà ẹlòmíì wà ọlá tó ń jẹ nígbà tá a dé ìlú yìí oore táwọn òbí ẹ ti ṣàbí tó ti ṣe sẹ́yìn ó ṣoore fẹ́yàn dúdú èèyàn funfun dẹ̀ ń san fún ẹ ó lè jáfẹ́ ní ó san àbíbò roro. Ọlọ́run ò ní ká máa dúró ká máa ṣoore ká lóṣòtì why tell you lè ìkọ́ tẹ́mi ò fọwọ́ sí kẹ́ ẹ condemn man of God yẹn ni pé ìyẹn Agbala Gabriel ni wípé ó ṣe dá lónìí yìí ní church ẹ̀ ṣé lónìí ni àbánú àwọn kan wà tó ti kó tó fún ó fún 20 lónìí náà ni ó ti fún ní 20,000 ó lọ bí èèyàn bíi 10 ó fún àwọn kan ní 20,000 ó fún àwọn kan ní 100,000 lónìí yìí. tí ẹ kò sí ká má nínú ọmọ ẹ̀yìn Jésù Júdásì wà ńbẹ̀ out of 12 disciples one Judas wà ńbẹ̀ ẹ jẹ́ ká máa wò ká máa kọ́yàn 13 lẹ̀ ká máa fẹ́ ọkàn ṣe Júdásì kẹ́ni mọ̀ pé Júdásì ìran Júdásì ò lè tán láyé àwọn kan bẹ ìran Júdásì kò tán láyé ṣe ló yẹ ká fura ìran Júdásì ni wọ́n even out of 12 ọmọ ẹ̀yìn Júdásì wà ńbẹ̀. ẹ jẹ́ ká sọ nípa iṣẹ́ rere tó ti ṣe àwọn nǹkan dáadáa tó ń ṣe kí lè táyé ẹ mọ̀ ṣe wá ní kọ́lọ̀ má ṣe wá ní ẹni tó máa ń gbàgbé nǹkan onígbàgbé àwọn ẹni tó ṣe dáadáa ń kọ́ ó dá school sílẹ̀ lóòótọ́ ṣe bí free education jáde kẹ́ ẹ sọ pé ó ṣe dáadáa àwọn tó ti ń ṣe dáadáa fún tí wọ́n ń rá bàbà tínú wọn ń dùn àwọn tó sewing machine ìyá mọ́mì wa kan ní courtroom yìí lára àwọn members wa àwọn fans wa àwọn màmá alálùbáríkà màmá ọ̀tún from ìyálájẹ courtroom
14 machine sewing machine 14 ni wọ́n ní kí n kó f'Agbala Gabriel 14 sewing machine tí Agbala Gabriel dẹ̀ pín ní church lẹ́yìn ìgbà náà làwa náà pín 5 lọ́dọ̀ wa lágbára ó ní ní April tó bọ̀ yìí mo ṣe máa pín sewing machine 10 lórí group wa. So àwọn nǹkan kan tó ń ṣe ń kọ́ àwọn tó máa kàn sanwó ilé fún àwọn tó máa bá wọn tún páànù ilé wọn tó jò ká gbogbo wọn lọ àwọn ìyá arúgbó àwọn tó ń fún àwọn tó ń bọ́ almost every day tó ń bọ́ wọn kọ́ tí wọ́n ń jẹ tí wọ́n mu ẹ jẹ́ ká máa èyí téèyàn bá ṣe tó bá dá ẹ jẹ́ ká sọ pé ó dá there is one thing about me téèyàn bá ṣe nǹkan tó dá mo máa sọ pé ó dá tó bá tún wá ṣe nǹkan tó bá kù díẹ̀ káàtó máa sọ pé ó kù díẹ̀ káàtó wọ́n kò yẹ pé ká castigate ká wá pa síbẹ̀. Agbala Gabriel ló jẹ́ kárí fi ìdí kókó wáyé tẹ́ ṣe believe pé Agbala Gabriel gbọ́dọ̀ mọ àṣírí máa yẹn láì gbé síta òun wá jẹ́ ọ̀mọ̀ràn tó mọ inú ìgbé nínú kára wọn ó jẹ́ àtinúmọ̀ràn Agbala Gabriel ò kì í ṣọlọ́ kí ló fi yàtọ̀ sí yín kí ló fi yàtọ̀ sí mi ẹ máa ṣe ẹ tún bìlí pé toró ti sọ pé òun jẹ́ pásítọ̀ báyìí ó ti di áńgẹ́lì nìyẹn ó dẹ̀ ń fò lórí òfurufú kó dẹ̀ máa rí gbogbo nǹkan tó ń lọ no èèyàn ní tó mú kí ìwọ náà máa mọ̀ bírú ẹ̀ bá ṣẹlẹ̀ náà ló máa mú kóun náà máa mọ̀ ọgbọ́n tó lọ́n fún ló fi ní kó gbé síta tó dẹ̀ ló platform ẹ̀ táṣìírí bàbá yẹn tú kílẹ̀ tó fẹ́ tí ò bá gbé síta ṣe bàbá yìí ó lè tú tí ò bá gbé síta ọ̀gbẹ́ni Samáwò Ṣeun Awódélé tí wọ́n pè tí wọ́n tún pé Mr. Adéhùn Ṣeun ò kí ń ṣe lóyìn báyẹn nǹkan tó ṣẹlẹ̀ when we are talking about 20 years ago nínú ìgbà tá à ń sọ yìí bàbá wa Abíọ́lá Ajímọ̀bí ṣe ọdún 8 Ṣèyí Mákindé wọ́n ti ṣe ọdún 4 àkọ́kọ́ second time ni wọ́n lò lọ yìí o ọdún 4 bàbá wa Abíọ́lá Ajímọ̀bí Akálà ti ṣe o ṣé kò ti ju 20 years lọ tó bá gbá èèyàn ní 80 million plus even though gan 10 years even though last year lásán ẹ má sọ pé 10 years 20 years ago last year gan tó bá gbá èèyàn ní 10 million ní last year yóò mọ̀ pé wọ́n gbà wọn ẹni tí wọ́n gbá ní 80 million about 20 years ago or more than 20 years ago tó gba odidi mọ́tò tó empty account yẹ tó fẹ́ sọ di èèyàn yẹpẹrẹ láwùjọ tó lọ ń yáwó láti dá gbèsè onígbèsè padà ẹ wò mí ọ̀tọ̀ ní gbèsè owó tí bàbá gbà lọ́wọ́ àwọn tí bàbá scam ọ̀tọ̀ ní gbèsè owó rédíò station tí ẹni tó máa san o ṣe bá rò bẹ́ẹ̀ so tẹ́ bá ní ti ṣe wọn Awódélé tó bá kanra tó ń sọ̀rọ̀ olómọ tó jábọ́ lára òun o because owó rédíò station ẹ má gbàgbé owó tó yẹ kó máa jẹ pé owó tó yẹ kí bàbá máa san tó fi ń polówó bàbá ò sanwó polówó ọjà rárá o radio station máa gbà lọ́wọ́ Awódélé Samáwò àsán á tún wá san gbèsè àwọn tí bàbá tún gba owó lọ́wọ́ wọn tí bàbá scam so ẹni tó bá ń sọ̀rọ̀ 18 years ago tó dẹ̀ ń ka lára ẹ má jẹ́ ká sọ pé kò mọ̀rọ̀ sọ bó ṣe rí lára ẹ̀ ní amọ̀rọ̀ gbé sára jura lọ. Agbala Gabriel ò kì í ṣe áńgẹ́lì ẹ̀jẹ̀ náà ó ń ràn through ẹ̀ tó bá jẹ́ áńgẹ́lì ni kò yẹ kó fẹ́yàwó kò yẹ kó máa bímọ. àìmọye àwọn pásítọ̀ tó jẹ́ wípé wọ́n níyàwó wọ́n tún ní girlfriend ẹ̀rí pa mí ṣáńgẹ́lì ni a ti gbọ́ nípa ẹnìkan of blessed memory lára àwọn pastors kọ́lọ̀ fún ọ̀hún kẹ tí secretary ẹ̀ kú mọ́ lábẹ́ lọ́tẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni ilé ayé náà la wà Nàìjíríà náà láti rí ilẹ̀ Yorùbá náà ló ti ṣẹlẹ̀ so kò kí ń ṣáńgẹ́lì kò lè rí wọ́n ní ó yẹ kó fẹ̀mí ṣọ́nà tí ò bá fẹ̀mí ṣọ́nà kò ní gbé jáde síta wọ́n á ti ní ẹ máa dáwọ́ fún o ẹ lọ máa mú ẹbùlẹ̀ fún
tí ẹ wọ̀rọ̀ Muyideen náà tí gbogbo èèyàn pariwo tá à ń sọ̀rọ̀ Muyideen tó sọ̀rọ̀ Muyideen yẹn ọ̀tẹ̀ bá rántí ọ̀rọ̀ Muyideen náà ọjọ́ tágbàlá rí kò gbé Muyideen wá ìgbà tó pòsè làwọn èèyàn ní pé kó lọ mú Muyideen wá l'Agbala ṣẹ̀ṣẹ̀ padà dé ọjọ́ tó dá ọjọ́ Sunday wọ́n ní kí Muyideen wá sí church ẹ̀yin èèyàn yìí náà ní o àwọn èèyàn wa yìí náà ní wọ́n sọ pé Agbala go and bring it wọ́n fi lọ mú Muyideen wá. bọ̀tọ́rọ̀ bá ti wá sóbọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ a máa sáré yọwọ́ wa a máa dá gbogbo ẹ̀ lẹ́ni tọ́rọ̀ ṣẹlẹ̀ a máa dálé lórí tó dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. advice tèmi máa fún Agbala Gabriel bó ṣe ń gbé wọn síta yẹn ló jẹ́ káṣírí máa tú. Yes, continue doing that. Táwa náà bá dẹ̀ rí ẹ mọ orú èèyàn tí mo jẹ́ tí bá rí pé nǹkan ó kù díẹ̀ káàtó then I will talk. Irú ọ̀rọ̀ bàbá yìí mo sì rí pé mo pé ní yóò hard up mo yẹ tètè sọ pé bọ́rọ̀ ìṣe ríre ẹ̀dá wọ́n pé mo yẹ ṣe show lánàá Agbala update pé òun gbé bàbá bọ̀ bọ̀ ṣe àwọn pé màtá ṣe show lánàá tá a tètè ṣe show ẹ̀dẹ̀ pé Agbala náà ó ṣe kí ni ó step down ó gbélé lónìí òun náà ṣe nítorí gbogbo àwọn information kan wà tí mo ti fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ go and do your finding do your investigating do your research on this but tí mo jáde tí mo sọ táwọn èèyàn tún jáde síta tó ń sọ̀rọ̀ Agbala calm lánàá òun náà wò òye ibi tọ́rọ̀ lọ pẹ̀lú gbogbo nǹkan tóun náà máa gbọ́ òun náà ṣe lónìí ó dẹ̀ ṣe with wisdom we should be happy about that. The only advice tí mi máa fún Agbala òun ni lórí ọ̀rọ̀ WhatsApp yẹn mi ò ó kù díẹ̀ káàtó you have very careful and because of your name ni káwọn èèyàn máa wọnú WhatsApp yẹn kọ́ ló máa dupe àwọn èèyàn àbí kọ́ máa forúkọ Agbala kọ́ ló máa fi máa gbá àwọn èèyàn káàkiri people are very desperate a ní àwọn gúrùpù kéékèèké gan wọ́n wọnú ẹ̀ wọ́n cast àwọn èèyàn mi ò fọwọ́ sí yẹn. The ẹlẹ́ẹ̀kejì òun ni pé mi ò láìkí tágbàlá bá ti ń ṣe show don't mention àwọn commenters kan àwọn bloggers kan àwọn kí ló kàn ẹ́ pẹ̀lú àwọn tó ń ṣe show. This is social media anything tó bá wà lórí social media àwọn èèyàn máa gbẹnu sí. Please don't use that to distract what you are doing. You cannot stop people not to comment. We cannot stop people not to comment. We cannot stop people not to stage show or shows. So, tó o bá ń ṣe nǹkan tí o bá sí reaction, ìwọ gbọ́ yẹ kó máa rò pé ṣé àwọn èèyàn watch show mi ni. Reaction gbọ́dọ̀ wà. Ó dàbí in communication ni feedback gbọ́dọ̀ wà. O lè disseminate information kí feedback má wà. You are not communicating. So, àwọn kan wọ́n comment, àwọn kan ṣe kiri kan ìkan. No, don't say that. The way tó ti sọ lára kòkó bẹ̀rẹ̀ ṣé o tún sọ lẹ́ẹ̀kì o tún sọ lára. You don't have to. You cannot stop them. People will talk. Nínú kan talk yẹn lògó dẹ̀ fi ń bú jáde. Reaction gbọ́dọ̀ wà. Gbogbo nǹkan tá bá ń ṣe reaction gbọ́dọ̀ wà. Bí mo ṣe ń ṣe show, some people will still say ẹ̀rí nǹkan tó ń sọ kò tí ẹ̀ mọ̀ bó ṣe ń sọ ṣé nǹkan tó yẹ kí alájẹ sọ nìyẹn. Tó yẹ kó sọ báyìí, tó yẹ kó sọ báyìí, tó yẹ kó sọ báyìí. A máa sọ lọ́ndà comment section. Ẹlòmí àwọn sòsòsò wá ní gbẹ́nu sàn járe o náà tiẹ̀ sọ̀rọ̀ ṣé o yẹ tó sọ̀rọ̀ sí nìyẹn. People will come. Sometimes tó bá click láti lọ wo irú face àwọn tó sọ̀rọ̀ yẹn wàláì. Àwọn never chop ni. Wọn ò lè bọ́ bá sálúbàtà ẹsẹ̀ mi. Àwọn tó pọ̀rùn wọn lè gùn báyìí. Wọ́n lè mọ̀ tí tó bá bèrè péjọ wọ́n ti jẹ ṣàwámà láàsì wọ́n lè láwọn ò tí jẹ níjọ́ tán ti délé ayé. Wọn ò jẹ pizza rí, wọn ò jẹ ẹlòmíì go ẹ̀kan lọ́dún náà jẹ síkìn. Irú wọn they will come to your inbox, they will come to one comment section, wọ́n á bú ẹ. Bẹ́ẹ̀ làwọn alálùbárí kéèyàn wà lọ́dà comment section. Ó máa wọn tó ń wù ẹ́. Ẹlòmíì wà, president lè máa wù ẹ́. Governors lè máa wù ẹ́. Governors wife, first lady, gbogbo àwọn èèyàn lálálálá máa wù ẹ́. But the story, mommy Corey, that she called me after my show. Hello, Yalaje, God bless you. Mo enjoy show tẹ́ ṣe. Ẹ jẹ́ kí rẹ́rìn, very funny, kí show, kí ní kan. Ẹ mọ̀ pa wàdà la máa fi ṣe. Tá bá tẹ̀ ti sọ
where are you from? Ilesha. The way you are speaking your this Ìjẹ̀ṣà kini ko I like it kini ko pa àwọn ṣá rẹ́rìn inú ilé ni pé boy pé àbí bẹ́ẹ̀ pé courtroom gidi ni àwọn wà pa àwọn ṣá rẹ́rìn ni pé inú àwọn ṣá ń dùn pé I just came across you blah blah blah. And the end of the day wọ́n pé please ẹ jọ̀ọ́ ṣé máa fi account yìí ṣe ṣe mo ní yes ẹni ẹ̀dẹ̀ ṣe $2,000 sí mi láì gbé láì fà láì tọwọ́ bọ̀ mo pariwo ní l'Amẹ́ríkà kéèyàn bọ̀ ní $2,000 sí láì gbé láì fà láì bá ṣe anything ọmọ mo ṣáà ní àmọ́ mi ẹ ṣe mà mo wá wọn pé gbé èèyàn wọlé ni mo dẹ̀ ti rí àwọn èèyàn tó jẹ́ pé alágbára tó jẹ́ pé wọ́n wà well connected tó máa pè mí wá ní pé èmi ní lágbájá èmi wà Truecaller mi ló máa ń gbórúkọ wọn jáde síta woman kan wà tó bá dárúkọ àwọn tó ń ta aṣọ ní Nàìjíríà tí wọ́n ní ilé ìwé sọ́délẹ̀ Truecaller mi ló já iṣẹ́ wọn má tó bá mi sọ̀rọ̀ nígbà ọ̀rọ̀ kọ àwọn ẹni ìkẹ́ Jesus àwọn táwọn ní owó tí wọ́n ní warehouse houses gan kí ṣe warehouse kan bá a ṣe bí èèyàn tí ò tó nǹkan ṣe ń wòyàn láwọn èèyàn tó ga ju èèyàn lọ láyé tó yẹ pé wà ó tó lélé wọn bá wọn máa wù ẹ́ that's the social media for you. wàá ṣètò mí àwọn èèyàn máa sọ pé kí ló ń ṣe ibẹ̀ làwọn kan ti máa gbà tí wọ́n dẹ̀ máa ṣe kéde wọ́n dẹ̀ fún ẹ ní nǹkan so bí ilé ayé ṣe wà nìyẹn tí arákùnrin tọ́lọ̀ ò bá sọ pé àkókò tó láti ṣẹ̀sìn kọ́lọ̀ ń fìyà jẹ kò ní dé ọ̀dọ̀ Àgbàlá. Àgbàlá ò kì í ṣọlọ́run rẹ̀ ṣe jàngẹ́lì is a pastor. nǹkan tó tọ́ tó yẹ kó ṣe ni kó gbé máa yẹn wá sí ojú máa yẹn mọ̀ pé inú gan bí máa yẹn s'Àgbàlá pé bó ṣe káàsì òun yẹn because wọ́n ṣe gbéyàwó tó ọmọ yọjú sí gbogbo wọn yọjú yẹn bàbá yẹn ò fẹ́ inú ti bí bàbá yẹn tí wọ́n á rò pé kó wá ṣe bí the man is good the man is ó ti pass through a lot kò believe na tó bá mọ̀ pé irú Samawo ṣe wọn Awódélé ó máa rí òun lórí social media ṣé ẹ̀rọ máa jáde síta ni kì í ṣe alàgbà ṣe wọn Awódélé evangelist ṣe wọn Awódélé nìkan àwọn kan ṣé òun nìkan ló gbá ni àìmọye àwọn tó máa gbá ṣe báwọn tó gbá ń bàdàn nìyẹn àwọn tó máa gbá lẹ́kọ̀ọ́ ńkọ́ àwọn churches tó ti lọ gbá àwọn èèyàn káàkiri ńkọ́ àwọn theologians tó lọ gbá àwọn tó lọ ta fọ́ọ̀mù fún wọn ńkọ́ àwọn tó lọ fún ní fọ́ọ̀mù scholarship nǹkan tó lọ ta gbogbo àwọn èèyàn yẹn ńkọ́ àwọn ṣẹ́ẹ̀dì kan ló kó tó lọ travelling ni kọ́ọ̀pù ẹ̀ ló kún òṣùwọ̀n kọ́ọ̀pù ẹ̀ ó ti kún òṣùwọ̀n ẹ̀ ti kún níwájú Ọlọ́run wá sọ pé wò ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì jìyà àṣírí ẹ̀ máa tú bàgbàlá Gabriel bá bò mọ́ra á wà nínú Àgbàlá ṣé ẹ máa rí lórí social media ìwọ tó lọ sí ṣọ́ọ̀ṣì Àgbàlá ṣé wàá mọ̀ pé wà ń bẹ̀ tí wọ́n bá gbé síta ìwọ tó lọ ṣọ́ọ̀ṣì tó wà fúyàwó àtàwà ní àsúrà sí ṣé a máa mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́ àní mọ̀ náà. We thank God for the power of social media. We thank God for Agbala Gabriel. Agbala Gabriel, you don't have to speak. Ẹ má sọ̀rọ̀, don't even say anything about people that are watching you, àwọn tó comment, àwọn bloggers. No, èèyàn máa ń wọ̀ rẹ̀ kọ́ rẹ̀ àìwọ́takọ̀tà. Wá sọ̀rọ̀ ẹ̀dá ṣàkẹ́. Ìgbà ọgọ́ ló bẹ̀rẹ̀ sí wo social media. Ṣé bó kí n wo social media tẹ́lẹ̀? Just leave us alone lórí social media. Nínú ẹni tó bá sọ pé Àgbàlá ṣe kíní kan báyìí lónìí ìyẹn ò ní kẹ́ni yẹ kó má promote ẹ lọ́la tó bá di lọ́la irú wọn Ọlọ́run tún lè lò fún ẹ láti tún promote ẹ pé Àgbàlá gbẹ́nìkan wá o àwọn tó ṣẹlá gbogbo àwọn speakers yìí ẹ lọ wò wọn dáadáa tó wà lórí social media Àgbàlá máa gbé ẹlòmíì wá àwọn ló máa kọ́kọ́ lọ kọ́ọ̀tì ẹ̀ pé Àgbàlá ti gbẹ́nìkan wá o ẹni need assistance kan báyìí ló ṣe o ojú ẹ̀ ṣe kíní kan ṣe sí lára àwọn kan máa send wọ́n máa share àwọn kan wà wọ́n máa share sórí WhatsApp group wọ́n máa pẹ́ wọ́n ní yẹn need assistance àwọn dẹ̀ ń assistance so wọ́n wúlò please àwọn èèyàn wá wúlò àwọn tó comment gan wúlò wọ́n bá bú wa lónìí wọ́n bá di lọ́la wọ́n á tún kí mi ṣé wọn ò wúlò nìyẹn tí wọn ò bá wúlò ṣé kí n kàn máa dá sọ̀rọ̀ lórí social media kí n má rẹ̀ èèyàn wò mí wọ́n wúlò náà wá ń wò mí àbí kí n wà lórí social media kí n máa ṣe show kí n má rẹ̀ èèyàn comment àjọ wà fúnra wa ni please mo bẹ̀ èmi náà mọ̀ pé kíní yẹn máa ń dùn yàn but at the same time kíní ọ̀rọ̀ bàbá yẹn ó fa ariwo ó ní láti fa ariwo nítorí pé bàbá ti gbá àwọn èèyàn a lot of people so case bàbá yẹn ló wà controversial so please don't be offended just calm down and ẹ fi àwọn tó bá wà lórí social media sílẹ̀ yóò bá sọ pé ẹni tó bá ṣe burúkú fún yàn lónìí ó lè ṣe dáadáa fún yàn lọ́la that is me
ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà ní orí social media náà tẹ́ comment náà ẹ jẹ́ káwọn báwa náà ṣe máa comment ẹlẹ́ran ara lòun náà please ipò tí Agbala Gabriel wà ẹ má jẹ́ ká máa yọ tọ́jú orí kúrò Ọlọ́run gbé sípò àgbà ni ọmọdé ni ẹ dẹ̀ máa rò pé ẹni tó bá ń ṣoore fún yàn tá a bá lọ ṣe gbàgbà fẹ́ni tó ń ṣoore tó wish láti máa ṣoore encourage press ẹ̀ àwa tá à ń comment ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa comment àwa tá a máa ń kọ̀ àwa bloggers náà àwọn tá à ń ṣe show ẹ jẹ́ ká mọ̀ tá a máa sọ lórí ètò wa ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kóore sún ẹni tó fẹ́ láti máa ṣoore bó ìgbà míì kan sọ̀rọ̀ náà ó máa ń correction máa ń wèèyàn máa ń rí point o but at the same time please hello. God bless you, ma. I just back to we wọlé pápá. Happy Mother's Day. Thank you so much. Same to you, ma. Well, I love your program. Because you, Emma, Soju Abeniko, I love you for that. Thank you, ma. Fa gbogbo àwọn kan tó wà máa ń gbìn létí advice Agbala Gabriel, but ma kàn add 2 points money. Yes, ma. Sherry, mi bá advice Agbala Gabriel. Tí nǹkan bá ti rí báyìí ni wọ́n gbé nìyẹn wá wọ́n bá gbé wá síta wọ́n lè sọ fáwọn èèyàn pé káwọn fámìlì wọn kan yọjú tí fámìlì bá wá yọjú sọ́dọ̀ Agbala Gabriel tó bá wá ní help táwọn èèyàn fẹ́ ṣe fún àwọn èèyàn báyìí which is fine ṣé rí ìgbà kan ti kọ́kọ́ gbé máa yàn wá the first day tí mo join wọn tí mo wo kíní yẹn I was like oh my God pé kìíní yìí máa dàbí trap fún Agbala Gabriel again pé this man story wọn kò hard up àpọ̀ tẹ bá dẹ̀ wò ìgbà kan gbé màmá tí màmá yẹn sọ̀rọ̀ láàárọ̀ màmá nínú àwọn fámìlì ò nígbà kan rí bàbá yẹn ó dà Agbala Gabriel and then of the day màmá tó sọ pé nínú àwọn fámìlì ò dùn ìgbà tí Agbala Gabriel ní kán ẹ̀bùn màmá pé nǹkan tó àwọn èèyàn bá fẹ́ tó fẹ́ volunteer láti ṣe fún màmá ń sọ̀rọ̀ tọ́lẹ̀tì tó ń lò pé tọ́lẹ̀tì ilé wọn dáa but àwọn family same family yìí tán rí máa yẹn lọ́dọ̀ Agbala Gabriel tí wọn ò dùn sí ṣé wọn rí pé tọ́lẹ̀tì ilé wọn yẹn ti bàjẹ́ kẹ́ máa wò báwọn èèyàn wọ́n ṣe máa ń yẹn ìgbọ́dọ̀ máa yẹn sọ láàárọ̀ pé inú àwọn family ò dùn wọ́n ṣe rí bàbá ní ọ̀dọ̀ Agbala Gabriel and second inú mi dùn pẹ̀lú nǹkan tẹ́ sọ nípa bí Agbala bó ṣe ń reply àwọn commentator ẹni tó yẹ kó reply jù lórí Facebook wa yìí ní Pastor Joe ó jẹ́ dáàdì wọn mi rí allegation tó fi kan èèyàn tó pé èèyàn kan gbé obìnrin lọ sí Jerusalem mo rò pé gbọ́ program yẹn gbà yẹn inú mi dùn pé bàbá yẹn ò jáde bó ṣe máa ń wá fún bàbá yẹn pé kán ṣàdá iṣẹ́ ìránṣẹ́ kan dojú ẹ̀ bolẹ̀ bàbá yìí ò fẹ́ kan jáde rí kó respond sí comment bàbá Agbala Gabriel tẹ́ bá ń gbọ́ program yìí ẹ ní láti máa sọ pé àwọn tó ń comment àwọn tó ń ṣe kinní kan máa gbé wọn ẹ stop ẹjọ́ nítorí Ọlọ́run iṣẹ́ ńlá lẹ gbé lọ́wọ́ Ọlọ́run nípaṣẹ ẹni jẹ́ táwọn ọmọ ayé bá tiẹ̀ fẹ́ paṣẹ yẹn jẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ má fàyè gbà fún wọn ẹ má jẹ́ kára ẹran lò yín ẹ má jẹ́ kára ẹran tì yín ẹ ṣàánú nítorí Ọlọ́run because wọ́n ti gbà títí bàbá ọkùnrin stọ̀ fún bramu ìdín in fact gbogbo wa la ń pray fún nígbà yẹn because a rí bí kinní yẹn bó ṣe lọ ń gbà yẹn but we thank God ẹjọba kan bẹ̀ ní tó tẹ bá ti rúrò èèyàn báyẹn ẹ máa ṣe more investigation bí kókó tó di pé ẹgbẹ́ yẹn síta ẹ bí wọ́n pé family wọn. tó bá àwọn yẹn máa parọ́ tí ò bá gbé síta àṣírí ò ní tú wọ́n béèrè máa parọ́ ni gbígbé síta yẹn ló ti pè wá òun ló máa tú àṣírí wọn àwọn tó bá mọ̀ wá ní lágbájáre èèyàn báyìí ló jẹ́. because ẹ bá wo comment àwọn èèyàn lórí TikTok wọ́n láti máa sọ fún wa wípé kíní Google tí Agbala Gabriel ní ká lọ wò wọ́n náà ṣe create 2 days ago ni wọ́n ní so wọ́n ní ó ní bákan nínú I don't want to go deep ìyálájé but Agbala Gabriel Ọlọ́run ní pàṣẹ ló jẹ́ lágbára Ọlọ́run. bàbá yẹn smart ṣé wọ́n pé Agbala Gabriel òun náà máa ń sọ fún yín pé òun ò kà púpọ̀
ẹ jẹ́ ká máa rò yín ẹ náà mọ̀ irú Google tẹ́ sọ tẹ́yìn observe tẹ́yìn máa wo time tó wọlé òun lè máa wò bàbá yẹn dẹ̀ smart ju gbogbo tẹ́ sọ ó smart ó ti open lẹ̀ kó tó dọ́dọ̀ wọn. so that is it. àwọn yẹn wá rí i pé 3 days ago 4 days ago. bàbá yẹn smart up now. jọ̀ọ́ má jẹ́ káwọn yẹn wá ló sábẹ́ ìránṣẹ́ yín láti bà ṣẹ́ yín jẹ́ láti bà yín lórúkọ jẹ́. Ọlọ́run ò ní bà ṣẹ́ ìránṣẹ́ gbogbo wa jẹ́. ẹ má tiẹ̀ bẹ́ ní comment anybody ẹ má dá wọn náà ẹ̀jọ́ mo bẹ̀ nítorí Ọlọ́run iṣẹ́ gidi lẹ̀ ń ṣe Ọlọ́run á fún yín ṣe iṣẹ́ yín ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Yalaje, thank you so much for the time. I really appreciate you. You're welcome, ma. Bye, ma. Ẹ̀yin tèmi, mo kí gbogbo wa pé a kú ìkàlẹ̀.